gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì kan látọ̀dọ̀ àwọn Remimatics ẹ mọ̀ ọkọ̀ ni àwọn ń tà ẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí àtọkọ̀ bọ̀gìnì ẹ wojú mi ojú lọ̀rọ̀ wà. Mò ń wò yín. Dà àwọn iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n jẹ́ Tifa Travels and Tours wọ́n wá sọ wípé tí àwọn wọ́n báyàn ṣe ètò ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé wọ́n dẹ̀ tún ra ìwé ìrìnnà fún yàn náà wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan o pé wọ́n máa sanwó ìrìnnà yín lọ sí ibikíbi tẹ́ bá fẹ́ lágbàáyé. Ó dáa wọ́n ní tó bá dẹ̀ ṣe pé 1,500 lẹ mú lọ pé wọ́n máa sanwó ìrìnnà yín lọ sí ibikíbi tẹ́ bá fẹ́ lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn náà tún dáa. Tẹ́ bá ṣètò yìí kẹ́ wà 1,100 wálẹ̀ kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ ṣe àwọn ìbéèrè kan ṣùgbọ́n kẹ́ wà 1,100 lẹ́yìn ètò àfúnyín nílọ́pọ̀ owó. Ẹ ṣe olóòtú. Ìyẹn náà dáa. Ó dáa tẹ́ bá ṣe àmúlùmálà èdè kẹ́ wà 10,000 kẹ́ ṣì níbèrè ilẹ̀ Ọlọ́run gbọ́ àní kẹ́ máa mú lọ. Ọmọlúwàbí ni. Mo lọ́mọlúwàbí ni. Àtẹ̀yìn náà. Ẹ ṣé o. Tẹ́ bá ní rárá o mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tó kù o tẹ́ bá ṣe ń dáhùn tẹ́ ń gbà owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí kí ló kọ yín. Olúwafúnlọ́lá Ogundiwin ṣùgbọ́n àwọn èèyàn máa ń pè mí ní Funmilola. Ẹ jẹ́ ká wo Ogundiwin yẹn. Bẹ́ẹ̀ni. Ogundiwin. Orúkọ àwọn bàbá ńlá. Ní Ogundiwin. Bẹ́ẹ̀ni. Ó kì gan-an. Ó kì o olóòtú. Ó kì o ó kì síbẹ̀ o. Ẹ má jẹ́ sọ òyìnbó. Ṣe bí ẹ ń ṣàlàyé orúkọ yín fún mi àbí ẹni ó kì mo ní bẹ́ẹ̀ ni ó kì báwo ló ṣe kí tó. Èmi ò mọ̀ tán mo sá mọ̀ pé Ogundiwin náà ń jẹ. Ẹ̀yin náà wá dẹ̀ ń jẹ. Kí la fẹ́ ṣe sí? Nítorí mo fẹ́ràn orúkọ yẹn ni orúkọ àwọn alágbára ni àbí wèrè olórin orúkọ àwọn alágbára ni yẹ kẹ́ lè ṣèwádìí kẹ́ wò bí wọ́n ṣe rí orúkọ yẹn jẹ́ bẹ́ẹ̀ yẹn. Mi ò ṣèwádìí kí bàbá tó kú. Ó yẹ kẹ́ ti lè ṣèwádìí tọ́mọ yín bá béèrè lọ́wọ́ yín ńkọ́. Màá sọ pé mi ò mọ̀ náà ni. Tọ́mọ tiẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ ńkọ́. Àrògbọ́n náà mọ̀ náà ni. Ìtumọ̀ ti lọ nìyẹn àbí bí èdè ṣe ń parun nìyẹn báṣà ṣe ń parun nìyẹn ẹ sì lè ṣèwádìí yẹn o. Ó dáa. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. Mo máa ń kọrin mo dẹ̀ tún máa ń ta nǹkan tútù. Bíi ẹ̀rọ amúlétutù. Bíi omi tútù ẹlẹ́rìndòdò kan bẹ́ẹ̀ ni. Wòsíwòsí ẹ ti gbà. Lẹ máa ń tà. Mo dẹ̀ tún máa ń kọrin náà. Ẹ ń kọrin. Bẹ́ẹ̀ni. Ẹ kọrin fún mi. Mo ṣorin fún ètò Masoyinbo. Ètò kan ń bẹ lóde lórí ayélujára. Ètò Masoyinbo ètò tó ń kọ́ni lọ́gbọ́n. Ẹ wá nǹkan fìdílé ó yá lórí ètò yẹn. Yorùbá lédè tiwa Yorùbá láṣà tiwa. Lórí ètò yẹn. Kí ni yẹn? Mi ò lè sọ. Olóòtú òyìnbó ni mo fi sọ. Ẹ kò sọ ṣeré. Irọ́ mo yọ̀ǹda. Ẹ kà sílẹ̀ ẹ ti kà sílẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa náà máa ní máa gbọ́ máa lè ha sórí máa lè máa kọ. Ẹ ṣe olóòtú. Ẹ ṣe gan ni. Èwo lẹ ń ṣe jù? Orin lẹ ń ṣe jù.
gan ṣé ẹ mọ̀ ọ̀rẹ́ mi wèrè olórin Kí lorúkọ wọn gangan? wèrè olórin náà ni Wọ́n mo tẹ̀ sí rí pé Oyinlọ́mọ Diamond Oyin lọmọ wá. Mi mú ṣàwọn pé ojú yẹn mú. wèrè olórin Sáàmù. Oyin lọmọ. Mi mọ̀ páwọ́ ni ìgbà wo ló máa ń kọrin ní gbọ̀ngàn kan tẹ́ ti máa ń kọrin yẹn àwọn lè wà ó yá ṣebí Oyin lọmọ. olórin ńlá. Olórin ńlá ni. Wèrè olórin Ó pọ̀. ọ̀rẹ́ mi ni èmi lè pè wèrè olórin. Bámi yóò kéwì. Funmilola o. Ó dùn mí. Ṣé kìí ṣe pàbùjá ti lọ? Ìyá mi. Olóòtú. Ìyá mi. Ẹ má bí mi lọ́rọ̀ mọ́. Ìyá mi. Èmi tí mò ń ṣe. Bàbá mi. Èmi tí mò ń ṣe pé kẹ́yìn àti Bàbá mi. Oyinlọ́mọ kẹjọ kọrin. Bàbá mi. Tí mò ń ṣe ń bí. Ó ti dá. Àwo wo lẹ fẹ́ gbé jáde tẹ́lẹ̀ yóò gbé jáde? Àwo wo lẹ fẹ́ gbé jáde tẹ́lẹ̀ yóò gbé jáde? Kò kí ń ṣe lóde èsì. Eléyìí. Kò ń ṣe lóde èsì. Ṣé ẹ lẹ́rọ ìbánisọ̀rọ̀? Ẹ jẹ́ ká lọ olóòtú. Ẹ má pa mí. Kíní yẹn máa ń dùn mí. 1,500 náírà. Àwo wo lẹ fẹ́ ṣe tí ò gbé jáde? Owó kì í síbẹ̀. Ó kì. Ilẹ̀ wo lẹ fẹ́ rà tí ò rà? Ibo ni ìlú yín? Fìdítì ni. Ẹ Fìdítì nǹkan. Ẹ̀mí ọmọ wọn ní Fìdítì rèé. Èló náà ń talẹ̀ Fìdítì? Olóòtú. Mo ti gbọ́. Ní Fìdítì gan wọ́n máa sọ̀kò wọn lẹ́ni. Fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ẹ ṣé. Ìbéèrè 22 ó wá lẹ́gbẹ̀rún kan. Ó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní? Ìtàn. Ìtàn. Ẹ fún mi ní ìtají náà. Ẹ kàn fún mi ní ìtají. Ìtàn. Bẹ́ẹ̀ ṣe ń ṣọwọ́ bíi pé ẹ̀ ń ṣe ìṣirò. Ìtàn. Olóòtú, ẹ fún mi ní ìtají. Màá rántí. Ibo náà ń dalẹ̀ sí? Àtàn ni. Kí wá ní ìtàn? Orí àtàn. Ibo là àtàn? Ilé ìdọ̀tí. Kí wá ní ìtàn? Ibi tá à ń dá dọ̀tí sí. Kí wá ní àtàn? Ibi tá à ń kó dọ̀tí sí. Tí àtàn tó bá jẹ́ ilé ìdalẹ̀sí, ibi tí wọ́n ń dalẹ̀ sí, ìdọ̀tí nǹkan èrí tó ń dà sí, kí wá ní ìtàn? Ẹ fún mi ní ìdáhùn 3 kí n mẹ́yọ kan. Ṣé bó rin lẹ́lẹ́ nǹkan? Olóòtú. Àbúrò yín ni mí. Ẹ fún mi ní ìtají. Ìyá mi. Ẹ fún mi ní ìtají. Mo mọ̀ pé ìtàn, orí àtàn àti ibi tó ń da ìdọ̀tí sí. Òun náà ni. Ẹ pàtẹ́wọ́ fún Funmilola. Ìdọ̀tí ni mo sọ olùkọ́ wa. Mo sọ ọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé ìdọ̀tí kì í ṣe Yorùbá? Death. Àyálò. Òyìnbó ni. Death, ìdọ̀tí. Wọ́n kọ̀ ó dàbí tẹ́ bá sọ pé Christmas, láti sọ pé Kérésìmesì. Torí pé àbí kí ẹ sọ pé àyọ̀ǹgẹ̀. A young girl la yọ̀ǹgẹ̀. Kò sí àwòkọ́ láwọ̀ ẹ̀pà àbí sísì.
àwọn bàbá wa tán lọ kàwé ní òkè òkun gbà yẹn tó bá ti dé a young girl àwọn tí bí wọ́n wò kó wọ́n sọ pé ayọ̀ǹgẹ̀ láyé ní yá ṣe bí ayọ̀ǹgẹ̀ kì í ṣe bí tiyín o. ọmọ ọdún mélòó ni mí olóòtú ayọ̀ǹgẹ̀ ni mí o. Kí lẹ pera yìí? Olúwafúnlọ́lá. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹni kọ́ pàtàkì fún mi mọ̀. Ó dà ìjọba ìpàtẹ́wọ́ fún mi. Ó yá fún ọdún kejì. Wọ́n ti fún mi olùkọ́ wa ìbéèrè 44 ó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní tọmọsóko oòrùn alẹ́ ni? Oòrùn tó ń yọ nírọ̀lẹ́ wọn ò ní mọ̀ pé àsìkò ti lọ nínú oko ẹgbà ẹ ṣeun. Ìgbéraga dé o. Ẹ̀gbọ́n mi. Sálẹ̀ gbọ́ yín. Ẹ jẹ́ mú mi o. Ìbéèrè ìkẹta lé ní 50 ó lé ní 400 ó wá lé lẹ́gbẹ̀rún kan. Ọ̀rọ̀ onípọ́nná ni ikọ̀. Sọ ohun méjì tí ikọ̀ lè túmọ̀ sí. Tó bá pèèyàn níkọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ìríjú Olúwa a lè pè wọ́n níkọ̀. Ikọ̀ àwọn tó ń ṣiṣẹ́ Olúwa a lè pè wọ́n ní ikọ̀. Ṣé mo ti gbà? Mo ń gbọ́. Mo ti sọ. Kí ni kò ní ṣe pẹ̀lú iṣẹ́ Olúwa nìkan o, kò ní ṣe torí pé tó bá jẹ́ ikọ̀ àti ìríjú bí àwọn aṣojú tí wọ́n bóyá a fẹ́ lọ síbi kan sìn bóyá ààrẹ wọ́n fẹ́ rányàn wọ́n fẹ́ ní kán lọ bá àwọn kan sọ̀rọ̀ wọ́n lè rán àwọn ikọ̀ lórúkọ wọn. Emissary àbí kí wàá tún ní ikọ̀. Ẹ ràn mí lọ́wọ́ ẹ kàn tì mí díẹ̀ màá rántí. Akọ́rọ́. Dòjé bẹ́ẹ̀ ni síkù tó máa fi ń. Ẹ pàtẹ́wọ́ fún mi. Sísì. Bàbá ní ọwọ́ rẹ̀ ni mo fi ẹ̀mí mi lé lọ́wọ́ olùkọ́ wa. Rárá o. Kí ló dé tẹ́ ẹ̀ ṣí bẹ́ẹ̀ yẹn? Kò sígbà tí John má kò ní kú. Ó yá. Ìbéèrè 550. Ìbéèrè 5 lé ní. Ẹ sì jẹ́ kó sápá mi lórí mo lògo ikọ̀. Kí lẹ̀ ń wá? Ṣé 1,200 kí nìyẹn? 200 kí ló wà ńbẹ̀? Ẹ kàn rán mi létí mo ti sọ lẹ́ẹ̀kan bọ̀ ó ti sá lọ. Bọ̀ọ̀sì ẹ bá mi yan bọ̀ọ̀sì. Ṣé 300 lẹ́ ṣe bí ẹjọ́ wá ní bá mi yọ continue yẹn. Àjọ wá o. Ṣé 300 lẹ́ ń wá? Èwo? Ẹ̀ta tó do. Ọgbọ̀n. Ìbéèrè 25 ní ọdún ó lé ní ẹgbẹ̀rún kan. Ẹ sì jẹ́ kó wá fún ló la o. Tẹ́ bá David títí pẹ̀lú ilé bóyá lẹ̀ ní joyè.
Ó yá. Pa òwe Yorùbá márùn-ún tó ní ọjà nínú. Afẹ́júwọjà. Arìngbẹ̀ndẹ̀kẹ̀ ọ̀bùwọ́jà pa ṣíọṣíọ. Ọ̀bù ṣíọṣíọ. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ máa ń kí ẹ̀yọ̀. Torí àbí. Kí ni? Wọ́n ní kinní kan wà lọ́jà. Ó dáa fún mi méjì. Ẹ ṣé. Tí mo ṣe sọ fún yín sísì. Kì í wà lọ́jà kórè ọmọ tuntun. Àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́. Ó kẹyọ kan. Kinní kan kì í ṣe. Òjòjò kì í ṣowó kó má ná ọjà. Ẹ bá mi parí olùkọ́ èyí ó ti sá lọ. Òjòjò kì í ṣowó kó má lè nájà. Kókó lára ọ̀tá ń le. Ẹ ṣé bàbá mi yóò dáa fún yín. Ti dá. Kí ló sọ? Ìbéèrè. Ìkẹtàlélógún. Ó lé ní 200. Ó wá lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní wọ́n yan àjẹ́. Àjẹ́. Mi gbọ́ rí bọ̀ ẹ́ ta mí lólobó dé. Tí bọ̀ tí yẹn ni a fẹ́ yọ nísìn. Mi ò gbọ́ rí bọ̀ tẹ́ ta mí lólobó. Ó dẹ̀ dùn mí ṣá. Ṣé kò dùn ẹni? Ó dẹ̀ dùn mí láti fìdí tì. Ká ṣá máa forí tì ká ti tún ní tẹ́lọ́rùn. Bó pẹ́ ó bóyá a ó rèrè jẹ láti fìdí tì tìrí fìdí tì tìrí. Ẹ má jẹ́ kí n jà ẹ́. Àjẹ́, ó dẹ̀ ajẹ́ fún yín lájẹ́. Bàbá mi, ẹ ṣé. Igi tá fi ń òbèlè tá fi ń wa ọkọ̀ ojú omi. Mo mọ̀ pé òbèlè, ṣùgbọ́n mi gbọ́ àjẹ́ yìí rí. Kí ló sọ? Àjẹ́ rí. Àjẹ́. Ó dùn mí. Ẹ pẹ̀lẹ́. Èmi. Ẹ ṣe tẹ́tẹ̀ fún mi. Ṣáàrí, ìyá mi, owó ìṣì kì í síbẹ̀. Téèyàn bá ń ṣọmọ nínàkúnà o, ní fìdítì. Ẹ kàn bá mi wá àwọn ìbéèrè tó le olóòtú kí mo ṣe. Lóyá ìtẹ́ tí ń gbà látàárọ̀ nǹkan tẹ́ fi ìgbéraga fílẹ̀. Ó yá. Ìbéèrè 19 ó lé ní 400 ó wá lé lẹ́gbẹ̀rún kan. Tí Yorùbá bá wí pé. Bá sọ wípé ènìyàn lu dáíkó. Ẹ bá mi kà. Dòdòrè dáíkó. Tọ́mọ́ ló lu dáíkó. Ẹ gbọ́ rí. Mi gbọ́ rí. Ẹ gbọ́ rí. Ọlọ́run. Nǹkan téèyàn bá gbọ́ rí ṣàgbà èèyàn parẹ́ náà. Ẹ má parẹ́ o. Ẹ má parẹ́ dáíkó. Tí Yorùbá bá sọ wípé ènìyàn lu. Ó lu dáíkó. Jẹ́ ká gbé báyìí pé ó lu idà oko. Ó lu idà oko. Ó sí páńpẹ́. Ẹ má ìparẹ́. Irú páńpẹ́ wo? Ó kó sí. Ẹ ní sùúrù téèyàn bóyá tọmọ sóko. Olófòfò ẹ̀rù mi lọ́wọ́. Nǹkan tó yẹ kẹ́ ẹ kọjú mọ́ mi. Ẹ̀yin ni èmi àti yín ni ẹ̀gbọ́n àtàbúrò. Ta lẹ̀gbọ́n? Oyè ẹ̀yin lẹ̀gbọ́n mi. Ẹ̀yin lẹ̀gbọ́n mi. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Mo máa wú ni. Èmi gan tóbi ni. Tọ́ba bí kẹ́yìn kọ́ ọmọ wa kókó sí pàkúté kókó sí páńpẹ́
ẹjọ́ ẹ tì mí, ẹjọ́ ẹ má tún jẹ́ kí n kú. Ẹ wò ó. Àǹtí yín. Ẹ̀yin náà ẹ tira yín. Ó kó sí. Tí bá tì yín náà kùdù máa tì yín sí báyìí. Ṣé ká ló yọ̀ ṣubú ni? Ẹ má yọ, ẹjọ́ ẹ ṣàánú mi. Tó bá ní olùdà ikú sọ ó sọnù ènìyàn olùdà ikú. Olùdà ìyẹn ni wípé ó sọnù olùdà ikú. A lè lò báyìí gan ní ayé tá a wà yìí. Wọ́n á ní kí ṣe ó máa ń ṣèyàn gan bóyá ẹ ń lọ báyìí ibi tó yẹ kẹ́ ti yà lélẹ̀ ẹ kọ́ rí pé ẹ mà ti déwájú iye yẹn bíi pé iye yẹn rá. Mi ì gbọ́ dáìkó rí. Dáìkó ẹ ṣé bàbá mi. Ó gbà kí n mú mi, ẹjọ́ ẹ ṣàánú mi tó rọ̀ ní kẹ́ fún mi. Mú mi yẹn mọ́ ni. Ọ̀rọ̀ pé sí jẹ́ ọ̀rọ̀ ni lọ́lá. Ìbéèrè ní ìgbọ́dọ̀ ṣe kinní yẹn mọ́ eléyìí tí mo fẹ́ lo owó. Tẹ máa fi lọ sí fìdítì. Ṣé fẹ́ joyè fìdítì ni? Mi joyè, mi lọ́kọ. Ọkọ kọ́ lèèyàn fi ń joyè. Tó lè fi ràn mí lọ́wọ́. Ọkọ lèèyàn fi ń joyè ni. Ọkọ ló ń báyọ̀ gbé ìtọ́jú ẹ̀ mọ̀. Ìbéèrè 63. Ọlọ́run máa jẹ́ àlùdà ikú. Àmì o, má jà sọnù o. Kí lẹ pé? Ìbéèrè 63. Ó lé ní irinwó tó wà lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá rẹ? Àwọ̀ òféèfé. Òféèfé yẹ́lò àwọ̀ òféèfé bẹ́ẹ̀ ni. Ẹ bá mi dúró ìtọ̀rọ̀ sókè. Ṣé bẹ́ẹ̀ ló máa lọ sókè? Ó ti lùdà ikú, ó ti sọnù. Ó ti sọnù. Láàánú dẹ̀ ni o. Ọlọ́run láàánú. Bàbá mi, ìyá mi, ibi tẹ́nì kan ṣe dé o. Oye. Ibi tẹ́nì kan ṣe dé tó ló ti sú mi o. Tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi. Bàbá lókè bàbá rí iṣẹ́ yẹ̀ o. Ó ṣé bàbá mi. Oyin lọmọ, wá gbà mí sílẹ̀. Kí lórin general yẹn tó kọ́ mi lọ́jọ́ yẹn? Ológo wà lóyún, ọ̀tá ó ṣe dànù. Ọmọ ológo wà lọ́dún kan, ọ̀tá òrò àti pa. Ó torí ogun jìyà lóríṣiríṣi kó tó dé ní ayé fẹ́. A torí ogun gbàmọ̀ràn lọ́wọ́ ọmọ tí ó tó lábúrò. Ìwọ sí òní fìlà alágbádá gẹ̀rẹ́dẹ̀ mélòó lọ́dẹ fẹ́ wí. Ogun náà padà dé, wọ́n wá sọ pọ́jọ́ wo ló bẹ̀rẹ̀. Kó tó bínú ogun kọ́kọ́ ló bèrè ìyá tó jọ sẹ́yìn kó tó rógo. Olùkọ́ mo fẹ́ràn yín. Ẹ láìkí. Ẹ jókòó náà. Ẹ jókòó. Èmi náà mo like yín. Ọlọ́sẹ̀ dátì ẹ̀ mọ̀. Mo gbé yín débẹ̀ àbí? Nǹkan tó yàn bá jẹ ló máa. Ẹ ti gbé mi débẹ̀. Ẹ pẹ̀lẹ́, ó yá, mo lè, ó yá, má dá padà. Ṣé wọ́n ẹ̀yà kọ padà. Ó yá parẹ́, ó máa jọ bí òjòrò.
Wọ́n ti mú ohun mi lọ. Ó yá. Ìbéèrè ìkẹtàlélọ́gọ́rin. Lọ́gọ́rin àbí lọ́gọ́rin? Ọgọ́rin ẹ̀mí mi ṣe ń padà bọ̀ ni. Ìbéèrè ìkẹtàlélọ́gọ́rin lé ní irinwó ó lé lẹ́gbẹ̀rún kan. Sọ̀rọ̀. Ó yá, sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì ohùn rẹ̀ jẹ́ dòrémí. Dòrémí wọlé, dòrémí àtijọ́, dòrémí. Wọ́n ní kinní kan ò sí, kinní kan ló wà. Dòrémí àti wọ́n ní kinní àṣepamọ́ ló wà, kinní kan ò sí. Àṣegbé dòrémí. Ẹ fẹ́ yọkọ sí máa filẹ̀. Dòrémí. Ta ni ò jẹ́? Olófùfẹ́ ràn mí lọ́wọ́. Nísìn tẹ́ bá gbàgbé nǹkan wọ́n máa fún yín ní dòrémí. Tí bá gbàgbé nǹkan. Láti lè rántí. Ìtají. Dòrémí ó yẹ ẹ bá ń pàṣẹ fún ẹ bá ń pàṣẹ fún wọn. Ó kẹ́ ẹ pẹ̀lẹ́ ó gbomi náà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Gbogbo tí mo kà. Ẹ kà. Nǹkan ló wá. Ṣé ẹ kà ẹ já sọ̀rọ̀. Ẹ jẹ́ wo. Mo kà á. Mo ń bẹ́. Mi ò lè bẹ́ mọ́ o. Ó yá. Ìbéèrè kẹfàlélógún lé ní irinwó ó lé lẹ́gbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Ǹbá wà ní Ọ̀yọ́. Ǹbá ti sọ ẹṣin. Kéèyàn sọ pé ọmọ ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Mi bá ti. Òwe ni ẹ parí ẹ̀ ni. Mi gbọ́rọ̀ òwe yìí rí èyí ọmọ ọdún mélòó ni mí. Èmi gan. Tó bá wà ní Ọ̀yọ́. Báyìí kó sọ pé tó bá yẹ pé mo wà lọ́yọ̀ọ́ ni tó bá yẹ pé mo wà lọ́yọ̀ọ́ ni ǹbá ti sọ ẹṣin mọ́lẹ̀. Tó bá yẹ pé mo wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Ǹbá ti lówó ẹjọ́. Tó bá ní ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Bí pé nísìnyí ẹ̀ ń gbé ní bóyá ẹ̀ ń gbé l'Ógbómọ̀ṣọ́. Ká lọ́yọ̀ọ́ ni mo wà ní. Tí n bá wà lọ́yọ̀ọ́ kí ló wà ń bẹ̀? Màá ti sọ ẹṣin bí màá ti ra lé bí 30. Kí lẹ̀ ń ṣe lẹ́kọ̀ọ́? Tó bá yẹ pé kò ní mò ń gbé ni màá ti ra lé sí Lẹ́kì, màá ti ra lé sí gbogbo oríṣi. Ǹbá ti sọ ẹṣin. Ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Ẹ lè jẹ́ kí n lò lọ́rọ̀. Ẹ bá lò ní ṣe ìparí òwe. Tí mi bá tẹ̀ lè parí bí akíkọ̀ ṣàlàyé. Mo ti fẹ́ máa kí. Ó yá. Ǹbá wà ní Ọ̀yọ́ ǹbá ti sọ ẹṣin. Bí pé òun á ti tẹpá mọ́ṣẹ́ òun á ti rí ṣe. Dá mi yọ. Ẹni tó bá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin. Àgùntàn ẹ̀ á ti níye nílẹ̀ tó wà. Mi gbọ́ rí àwọn òwe tó yóò. Bá ní èèyàn tó sọ tó bá yẹ pé mo wà lẹ́kọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ gan tó bá yẹ pé Èkó ni mò ń gbé ẹnu ẹ ti. Èèyàn tó ń sọ pé ǹbá wà lọ́yọ̀ọ́ ǹbá ti sọ ẹṣin ó yẹ kó ti ní nǹkan kan níbi tó wà yẹn. Èèyàn tó sọ wípé mo máa tọ́jú ẹ̀ máa gbé ẹ lọ sí ibikíbi tó bá fẹ́ òun ò tí ì kúrò ń bẹ̀ rí. Kí ni mo ṣe o? Ṣé ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀? Ẹ pẹ̀lẹ́
ṣé ẹ mú mi ṣé ẹ mú mi ṣé ẹ mú mi orin tẹ́ lẹ́kọ fún mi ẹ ti gbàgbé. ẹ kọrin mọ́. láyé ń bí kọ́ pé mi ò ní lówó, láyé ń bí kọ́ pé mi ò ní jọta, kì í ṣe lí ayé yìí ó dáyé yìí àtúnwá, tó bá tún dà tún wá gan máa tún jọta jù báyìí lọ. ẹ mọ̀ yẹn ni. ó yá kí ni nǹkan yẹn. ìbéèrè. ẹ forí tì ṣe bí fìdí tilẹ̀ ti wá. ẹ pẹ̀lẹ́. ṣé ìtógbẹ̀yìn lélẹ̀ ìbéèrè kejelélọ́gọ́ta ó lé ní ìrìnwó wálé lẹ́gbẹ̀rún kan. kí ni velvet ní Yorùbá? àwọ̀ ni o. àwọ̀ rẹ́súrẹ́sú. rẹ́súrẹ́sú. ó yẹ fún mi ẹjọ́ ẹ fún mi ní. kí fún yín ní kíni? ìdáhùn mẹ́ta kí wọ́n mẹ́yọ kan. èsèdú. àrán. èlú. ẹ má bínú. àrán, èlú àti èsèdú àbí èsè àlùkò. ẹ mú kan nu mẹ́tẹ̀ẹ̀ta. èsè àlùkò, èsèdú. èsè àlùkò tó dúdú la wá sọ èsèdú. ó yá. ok. ẹ mọ̀ àrán ni àrán. àánú mi tí mú. ẹ mú fún yín. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn, wọ́n gbìyànjú. ẹ pẹ̀lẹ́. máa fún yín, ó dáa, ṣé kí fún yín lówó? ẹkún ayọ̀ ni, ẹkún ayọ̀. ó dáa, máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà igba. máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà igba. sàtán sọ yẹ bá mi yọ lówó wọn. ṣé ẹ̀jọ̀ wá àbẹ́ ẹ̀jọ̀ wá? ṣé ẹjọ́ wà àbẹ́ ẹjọ́ wá? ẹ má parọ́, ẹ káwọ́ kúrò lójú. ẹjọ́ wà àbẹ́ ẹjọ́ wá? olóòtú mo ti ń ké torí pé mo ti dábàjẹ́ pé mi ní sóyìnbó. Ọlọ́run má jẹ̀mú. ó dẹ̀ dùn mí ṣá. ṣé mo dúpẹ́? mo dúpẹ́. ó dà, ìwé wà ń bí fún yín àti àwọn marathon mi tá a ti ṣètò sínú ẹ̀ fún yín, ó kì í síbẹ̀. ṣé mo dúpẹ́? ó dà, ẹ ṣe gan ni. orin tẹ́ kọ fún mi yẹn a máa ṣe. Oyinlọ́mọ jọ ìwà tí wọn ẹjọ́ máa kọrin ẹjọ́ nígbà tẹ́ bá ti fẹ́ ṣe ẹjọ́ bá mi ẹ máa jẹ́ kó ṣẹlẹ̀ ẹjọ́ ọkùnrin ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ gbà yẹn, tí n bá lè wá mo máa wá, tí mi ò bá lè wá wọn máa fi ránṣẹ́ sí mi. ọ̀rẹ́ mi ni wèrè Ọlọ́run. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín? a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ike tẹ́ bá ẹ má sọ̀rọ̀ jù ká má tún lọ. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí lọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ fọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ. a tún ti ṣe tèmi o, a fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ kẹrọ tẹ́ fún wa ní sáà yìí. Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi, ìjọba ní mí ọmọ òlàlọ́ máa jí gbàgbọ́n ra erégbé ju sọ́ọ̀dọ̀ fi roko erégbé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlèdè jí ọba kó tó dìgbà mi ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ kú gàgà ṣẹ̀rù bà mí. èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí
mo gboyè gíga yunifásitì. Èdè òyìnbó la fi ṣe, wọ́n tún kọ́ mi ní Faransé. Gbogbo ẹ̀ ló mọ́yán lórí, àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn ó mórí mi yá, ojoojúmọ́ ni ó máa sọ. Ẹ yé pé ní vernacular, ẹni lọ́gbọ́n lórí ló lè sọ. Àwọn ọmọràn ló lè gbọ́ o. Ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé. Kàṣà. Masoyinbo.